Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko káàkiri gbogbo àgbáyé. Wọ́n fẹ́ fún yín ní sáyẹ́ǹsì kan ni. Mo ti sọ pé ọgbọ́n ọ̀nù tá a kọ́ra wa lónìí yóò tó mélòó kan. Gbogbo wa ò lè má jẹ nǹkan dúdú. Abọ́dì wa ní yọ jáde tá à ń pè ní jẹ̀díjẹ̀dí. Abọ́dì bó o ṣe lọ ilé alámọ̀ràn tó wà sọ pé ẹ bá mú bí abọ́dì yẹn, ẹ bá mi mú nílá yẹn. Abọ́dì tiẹ̀ náà ní yọ jáde tó ń pè ní jẹ̀díjẹ̀dí. Yẹn kọ́ ní sáyẹ́ǹsì kan. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Lọ́wọ́ ẹyin aláǹgbá iyekíye tó bá rí. Ẹyin aláǹgbá lísáàdì kò jù bẹ́ẹ̀ lọ. Ọ wá gbé epo pupa kaná. Tó bá ti gbé epo pupa kaná, ọ da ẹyin aláǹgbá yìí sí. Kó tó dà sí kọ́kọ́ tọ́jú òrí. Òrí ó ti kọ́kọ́ wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá ti gbá epo yìí tó gbá ọ da ẹyin yìí sí tó pé yóò ti jó rẹ̀ sínú ẹ̀. Tó bá ti jó rẹ̀ sínú ẹ̀ torí pé ọ wá da òrí yìí sí. Ọ wá fi pò ògùn ti dé. Ẹ sọ̀ kalẹ̀ ògùn ti dé. Ẹyin ìdí rẹ̀ yọ máa fi pàdé náà lọ́ọ̀kan yọ wọlé ni kò jù bẹ́ẹ̀ lọ. Ọgbọ́n ń bẹ nínú àwọn bàbá wa. Sáyẹ́ǹsì Yorùbá ń dúkìá ọ̀pọ̀ fọ kò jù bẹ́ẹ̀ náà lọ. Tọ́ nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀ +234803298 +2348133155111. Ìwọ tó fẹ́ ìtọ́jú ara lánàá ìwé àtẹ̀gbò bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ dákun mo fẹ́ béèrè nípa iṣẹ́ kan má béèrè ìnídọ̀ lóhùn. Iṣẹ́ kan lẹ̀ ẹ ló ìnídọ̀ lóhùn. Tó bá join private group 10,000 naira ni wọ́n fi ń join rẹ̀. 5,000 ní tẹ́lẹ̀ ó ti di 10,000. Tágbára rẹ bá gbé ó béèrè gbogbo ohun tó bá wọ̀. Má béèrè ògùn bọ́n, má béèrè ògùn àdá, má béèrè òkígbẹ́, má béèrè òkà àlùwò, má béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ mi. Ṣùgbọ́n mo tí dè fi tú táyé ẹni fi lọ ní gbẹdẹmukẹ́. Ọmọ gbé wá. Ẹ o ti wà nílé ọkọ látijọ́ yìí. Ọ fẹ́ra kù ní ọkọ rẹ ní ò lè kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ní. Àbí wọ́n gan ní nǹkan oṣù rí ọ̀wá dáadáa àbí bákan. Àbí àwọn ajúnilọ́ wọn ní ọ lára nílé ọkọ kàn sí wa. Àwa kọ́ Ọlọ́run ni. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò sọ nítorí pé kò lè wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Ẹ wo gbogbo inú àwọn prógráàmù tá a ti ṣe. Èyí tẹ́ nídìí wà ńbẹ̀. Ẹ ṣe yóò bá yín lára mu. Èèwọ̀ ọbẹ̀ ni pé kọ́ sọ́wọ́ kọ́ má lò. Tọ́ ọ bá ti há fún àwọn èèyàn kò ní jẹ́ fún ọ. Ẹ máa pín fáwọn èèyàn. Gbogbo inú gúrùpù tẹ wà ẹ máa jù ránṣẹ́ sáwọn èèyàn. Ó lè jàǹfààní fún ọ. Ọ̀kan lè gbé sọ́wọ́. Tọ́ ọ bá ti gbé sọ́wọ́ tó pín fáwọn èèyàn kò sí èyí tó sì tí ó jẹ fún mẹ́. Kò ṣe rí nìyẹn. Yóò yẹ wá o. Kò ní yẹ ẹ lẹ́. Ire o. Ire kàbìtì. Bóyá ẹ̀gbọ́n nọ́mbà mi dáadáa lẹ́ẹ̀kan sí +2348032983298 +2348133155111. Yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. Ire o. Ire kàbìtì.